Africa Content TV. Kí ọ̀gá ojújàgbọ́lá kéwà. Ẹgbẹ́ alábọ̀ọ̀gùn ẹ̀rọ kú oríire náà olóríire ní Bàṣọ́jú rẹ̀ àgbẹ̀ àtẹ̀jẹ̀ fún mi lọ́jọ́ ẹ̀nìyẹn pé Bàṣọ́jú rẹ̀ ó kú oríire lóní kí lóríire yẹn ẹ má gbàgbé mọ́ bí lọ́jọ́ ẹ̀ ọ̀gá ẹ sọ fún mi pé bí wọ́n pẹ̀yìn òbí ẹ̀ lágbà ẹ̀ka oríire ni. Ọ̀gá wa ẹgbẹ́ mi ló lọ́jọ́ ìmọ̀rántí ẹni kí wọ́n gbẹ̀yìn òbí ẹ̀ ọ́ lágbára ẹ̀ka oríire ni. Ìyá wa àlìbọ̀ ṣáàgìá. Ọmọ ọba ìlú Péjú Èkìtì ìgbéró ọ̀dà iná bàbá wa òní ìgbéró ọ̀dà iná kó ojú àlọ́ lórí ra lórí bàbá ọ̀gá wa my better. Kéwà ní ọtúnlé ẹkú ọjú kò sí bí màmá ẹni ìṣẹ̀lẹ̀ dàgbà tó kò sí bí àwọn òbí ẹni ìṣẹ̀lẹ̀ dàgbà tó a ò ní fẹ́ kàn lọ làgbàgbà ọkùnrin pàṣẹ ẹkú ọjọ́ màmá wa ẹsùn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ẹ̀dùn ọmọ bọ̀rọ̀ ọ̀tún ọlọ́run ọba ní ẹ̀sùn ìṣòro ní ẹ̀jẹ̀ tó ṣẹ́kùn. Ìyá dáadáa nìyá wa, gbogbo àwọn tó súnmọ́ wọn, gbogbo àwọn tó mọ̀ wọ́n dáadáa jí wọ́n ládùn sọ pé kan ti là ìyá aláàánú, ìyá tó ń wo ọmọ ètò òbí ọmọ ọlọ́mọ ni, máa ní àlèmọ̀ ṣáàdì àsún yẹn. Ọ̀gá ìwọ̀n di ẹ̀tọ́ arábàbíwá ojú oṣù àgbọ̀ọ́lá ọ̀gá jìnnà ẹgbẹ́ orí ìrìn ọ̀gá ọ̀hún. Ìyá àlùmọ́ ìsọ́jú ìyá ọ̀rọ̀ rẹ̀. Ìyá dáadáa ni a ò. Ìyá dáadáa ni a. Ìyá dáadáa ni a. Ìyá dáadáa ni a. Oge olówó ní ikú wọlé. Ó ń ṣàyẹ̀wò aláàbí ikú tẹ̀lé ẹ̀ tó bá wà ẹ̀gbọ́n mi wà lọ́wọ́ ìbá àdúgbò ìbọ̀lẹ́ ẹ̀gbọ́n. Kọjá àdúgbò kan lórí. Kọjá àdúgbò kan lórí. Kọjá àdúgbò kan lẹ́kùn rí. Kọjá àdúgbò kan lẹ́kùn. Ọ̀pọ̀ ẹ̀fọ́ ọ̀rùn pàtàkì. Kọjá àdúgbò kan lẹ́kùn. Kí wọ́n ti lọ́tẹ́. Wọ́n lọ́tẹ́ ọ̀jímù ìmúrẹ́ àbáta aláṣẹ kápá. Ẹni wọn bá fi ìwé pé wà tó tó rárá. Orí security ọjọ́ ẹ. Ìyẹn ti jẹ bóde. Òtúnjàgbọ́lá ọgọ́jì house. Ibà àti ìwọ́n bá bá gbéjì bọ́lá kan ṣe jẹ́jẹ́ ọ́. Orí security lọ́jọ́ ìyẹn alẹ́ kókó. Àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jágọ́jágọ́. Làbákà tó máa wá sílẹ̀ ò lọ́jọ́. Mo pè é ní kí ní ọ̀gá. Mo pè é ní kí ní ọ̀gá. Òtúnjàgbọ́lá kí wọ́n di ọtí lé. Gbẹ́kùn rọ́jò. Máa fi àlè wọ́n ṣe àdìyà. Ìtọ́jú rẹ̀ gbé gbólé bọ́ńdọ́. Ọlọ́run
jẹ́gẹ́ bíi ti yókùn káàrí yín pẹ́pẹ́pẹ́ ó làdúrà àjọ ọmọ sí alákú èsè ò lágbá ẹ̀ka àmì àmì ní ẹṣẹ́ àmì àmì ní ẹṣẹ́. January, ọjọ́ kẹfàdínlógún oṣù àkọ́kọ́ ọdún 2025 for life 2027 lọ́ba ìta òòrùn àti èso ológun ìyá sọ̀rọ̀ àbágadà ló lágbára lọ. lójú ẹ̀rọ ti akínyìn mi lógún adébẹ̀rẹ̀ rẹ̀ máa lọ. Ẹlẹ́kùn akínyìn fún agogo. Orí ló kílù kí bá agogo àmúhàn yẹ́gún. Ẹkùn akínyìn wọ̀ yọ. Pẹ̀lú sábà ní ká bẹ̀rẹ̀. Ẹlẹ́ka bẹ̀rẹ̀ tó àwọn ọ̀gáná ẹgbẹ́ náà wà. Adébẹ̀rẹ̀ rẹ̀ máa lọ. Ó kúrò. Yàgbà gbà mí lọ. Òye bá ti rí nìyẹn olórí ẹbí. A rí yín bẹ̀. Pẹ̀lú fáyà àmà. A rí yín bẹ̀ ẹ̀jọ̀ ayọ̀jọ̀ ìgbàgbọ́ ní. Ìgbàgbọ́ ó ní ìrọ̀bẹ̀ àwọn olùsọ́dọ̀ kan. Lábá ìta ọ̀rọ̀ mákèrèjọ́. Àjọ ara. Ọmọ mi ẹ̀kún àlórúkọ ní ìrìnlẹ̀. Wọ́n sọ̀rọ̀ bí ọmọ máa ṣe máa bí ọ. Ẹni oníṣẹ́ ìjọba bá lọ́pọ̀lọpọ̀. Àwa ọmọ Amẹ́ríkà bí Bádọ́lá bá dé ìyá ẹ̀pẹ́ mi. Ọba ní ìgbàgbọ́ olùsùn tẹ́lẹ̀tẹ̀ wọn. Tọ́mọ Nàìjíríà tó ààbò lọ́pẹ̀ wọn mú. Àti ní ìlú ọmọ mẹ́rin. Nígbà mọ́ ń lò lọ́pẹ̀ òun lábẹ́ wọn. Ìbọ̀dí, alájí ìwù tí mo wà ó tàjà sórí ìbọ̀dí o.